Hello, ó ga ọ́, ẹ̀yin èèyàn wa. Good morning ńbẹ̀ yẹn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú gbogbo everywhere, anywhere tẹ bá wà. Ẹ kú gbẹ̀ngbẹ̀lẹ̀kú, ẹ gbé gbẹ̀ngbẹ̀lẹ̀kú, a kú gbádùn. A kú etí ìgbọ́ tuntun tó ti ṣẹlẹ̀. Hmm. Pékélé 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 pé arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán. Yọ̀kọ̀lú yọ̀kọ̀lú kò wá tán bí ìyàwó gbọ́kọ ṣánlẹ̀, ọkọ yọké. Àṣebàṣe ń yọ́ sólà ń yọgbó. Ẹ̀yin èèyàn wa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ ohùn lẹ́nu mi. Kẹ́ gbọ́ wìnrìnwìnrìn nǹkan tí ìyàwó Tinubu ṣe. Ìyàwó Tinubu wọ́n á sọ náà pé kò sí bọ́n ṣe kò sí bọ́n ṣe ṣe pékélé 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 pé kó gbọ́dọ̀ yọrí síbì kan. Yíyọrí náà kì í dẹ̀ ṣe pé bóyá yíyọrí just like that. Yíyọrí ńlá, àṣejù. Wọ́n sọ pé kì í ṣe pé bóyá tìtorí pé owó kọ́ ni everything. Wọ́n sọ bẹ́ẹ̀ pé money answereth all things lóòótọ́. But ó ní nǹkan tí owó tún lè ṣe tó tún lè disgrace yẹn. Ìyàwó Tinubu àti bàbá Tinubu wọ́n máa ń disgrace ara wọn ní Nàìjíríà yìí o. Kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ wípé gbogbo hílàhílo àwọn ọmọ Nàìjíríà, ebi ń pa wọ́n lọ́tùn, ebi ń pa wọ́n lósì, èpè kéékèèké, ó máa ń dodindi tó dẹ̀ máa ń jàyàn. Ṣé ẹ rí pé nemesis tí ń hold Tinubu àti ìyàwó ẹ̀ pẹ̀lú owó pé wọ́n sọ wípé àwọn ní ojú àánú gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ti ń sọ. Ó ní bàbá Tinubu lójú àánú. Kò sí nǹkan tí ò lè fi tọrẹ. Ó lè yọ ẹyin ojú ẹ̀ kó fi tọrẹ. Òun mọ́kọ òun. Ọkọ òun máa ń ṣàánú àwọn èèyàn káàkiri. Bẹ́ẹ̀ ni, ó ṣàánú àwọn èèyàn káàkiri ni ò lè ṣàánú Nàìjíríà. Kò lè ṣàánú àwọn tí ebi ń pa ní Nàìjíríà. Ọkọ ò lè ṣàánú igbe àwọn ọmọ Nàìjíríà tó ń pariwo pé ebi ń pa wọ́n. Kò lè ṣàánú kó sọ pé okay o, ẹ jẹ́ kí n tí ẹ̀ ṣí border díẹ̀. Kí oúnjẹ tí ẹ̀ wọlé. Ẹ jọ̀ọ́ jẹ́ kí oúnjẹ wọlé. Gbogbo owó tó ń lọ ń waste káàkiri. Ó ń donate fún 1 billion. Ó ń donate fún àwọn kí ló ń jẹ́? Àwọn Fúlàní every now and then. Àtijọ́ tó ti wọ ìjọba ló ti ń pọ́n wọn lé, ló ti ń pump owó sí north, ló ń pump owó sí north, ló ń pump owó sí north. Still, àwọn north ní wọn ò rí ọwọ́ Tinubu, wọn ò rí ọwọ́ ìyàwó ẹ̀. Ó pé ebi ń pa pé kò sí nǹkan kan tó ń fún wọn. Ọlọ́run ṣàánú fún wa o. Ǹjẹ́ kò wá tán bí? Instead kí Tinubu àti ìyàwó ẹ̀ kó bá àwọn aráàlú sọ òótọ́ tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Kó bá àwọn aráàlú, kó sọ fún àwọn aráàlú pé àwa á ṣàánú fún yín. Ẹ jẹ́ ká fa owó epo wálẹ̀. Ẹ jẹ́ ká fa owó epo wálẹ̀. Tí epo bá ti wálẹ̀, gbogbo nǹkan máa wálẹ̀. Oúnjẹ á wálẹ̀. Torí tí epo bá ti wálẹ̀, gbogbo nǹkan á wálẹ̀. Epo ní gbogbo rògbòdìyàn. Nǹkan tó jẹ́ kí nǹkan kan wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wọ́n ní Nàìjíríà. Tẹ́ ẹ bá gbàgbé, ìjọ́ tí Tinubu tó announce, tó wọ ní orí stage, àtorí stage tó tiẹ̀ tí sọ̀kalẹ̀ ló ti ń vibrate pé òun fẹ́ gbogbo epo máa wọ́n, epo máa wọ́n. Nígbà tó dé táwọn èèyàn kẹ̀dẹ̀ rèé, wọ́n ń wòye pé ẹ dẹ̀ mọ̀ pé nǹkan Nàìjíríà tó bá ti wá sókè kò ń wálẹ̀. Ẹ kì í ṣẹjọ́ àwọn èèyàn yẹn náà. Nígbà tí bàbá Tinubu ti sọ tó fún wọn ní access pé ó yá kán bẹ̀rẹ̀ sí ní inflate gbogbo nǹkan. Everybody máa inflate tiẹ̀. Nígbà tí epo tíjọba tó handle tó yẹ kí gbogbo ẹ̀ wálẹ̀. Tí bàbá Tinubu wá lọ fún wọn ní go ahead pé ó gbọ́dọ̀ lọ sókè. Ṣé àwọn ẹni ẹlẹ́ni? Ta ló máa rẹ́sẹ̀ wèrè tí ò ní bù? Gbé nǹkan wọn, gbé gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ láti ìjọ́ tó ti gun kó tó bọ́lẹ̀ lórí stage ìjọ́ tó swear in. Àtijọ́ yẹn ni gbogbo ní Nàìjíríà ti dàrú. Ní gbogbo nǹkan ti dàrú ní Nàìjíríà. K'Ọlọ́run jẹ́ kó bá wa tún ṣe. K'Ọlọ́run bá wa tún ṣe. Lídà tí Tinubu àti ìyàwó ẹ̀ wọ́n tún wọ̀ ń da epo sínú petrol. Ó tán.
Wọ́n ní Redeemu fẹ́ yọ ìyàwó Tinubu kúrò nínú pásítọ̀ torí irọ́ ẹ̀ ti pọ̀ jù. Ìyàwó Tinubu ń parọ́. Evidence show now. Wọ́n show gbogbo evidence. Wọ́n dẹ̀ prove ẹ̀ tóun nìkan fẹnu ara ẹ̀ sọ táwa gan gbọ́. Tá à ń rí, tá a gbọ́. Ìṣípá kan gbọ́. À ń rí fojú rí. Tó ń show nǹkan tí ìyàwó Tinubu bó ṣe sọ wípé òun gbà tí tó fi lọ ń buttress, tó fi ń elevate òrìṣà Èkó. Àwọn máa gbé òrìṣà dé Èkó láti fi lé gbogbo àwọn Igbo dànù. Báwọn Igbo máa lọ pátápátá, òrìṣà náà dẹ̀ máa fi ṣí wọn. Ìyàwó Tinubu ló sọ bẹ́ẹ̀ o. A dẹ̀ fojú rí, a dẹ̀ fetí gbọ́ o. Ó ní lẹ́kọ̀ọ́ yìí sẹ̀, bó ṣe dá àwọn ẹni ẹlẹ́ni sí dààmú nìyẹn. Ṣé ìyẹn hardship kan kọ́ nìyẹn? Táwọn ẹni ẹlẹ́ni, many of them wọ́n lose gbogbo business wọn. Torí àwọn kan ti sálọ. Àwọn kan dẹ̀ ta nǹkan ìní wọn lẹ́kọ̀ọ́ yìí. Afẹ́ni tó láyà ló lè wọ̀. Láì ṣe rí àwọn tó yìí wà ńbẹ̀ títí dì ìsìn. Táwọn Igbo yìí wà ńbẹ̀, tán yìí wà. Táwọn tí ò lọ. Àìmọye àwọn tó ti lọ, tán ti ta gbogbo ohun ìní wọn. Ní wàhálà trauma tí Tinubu àti ìyàwó ẹ̀ tán dálẹ̀ sí orí Nàìjíríà yìí. Kí ni ká ti sọ? Kí ni ká ti gbọ́? Báwo la ṣe fẹ́ sọ irú eléyìí? Báwo ni irú eléyìí ṣe fẹ́ ṣe? Téèyàn máa fetí gbọ́. Ìyàwó Tinubu ló kàn sẹ̀, ó ti fẹnu sọ. Pórìṣà làwọn fẹ́ fi lé àwọn Igbo kúrò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ṣé ìránṣẹ́ Ọlọ́run tá à ń pe Olúwa tó lùgbàlà wa? A dẹ̀ rí ibi tán ti ń ordain ẹ̀ as a pastor. Ìjọ tó ń ṣe ayẹyẹ pastor fún ìyàwó Tinubu, wọ́n ti rí pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́. Ẹ tún wo bó ṣe yí because of owó, because afẹ́ ayé, because of worldly material lásán lásán. Ìyàwó Tinubu ó ti yọ rẹ̀ kúrò nínú pastor Redeemu. Ǹjẹ́ ìtìjú kọ́ nìyẹn? Àló ní nǹkan tó tìyàn lójú jò lè lọ. Nǹkan míì wà láyé yìí tó tìyàn lójú jò lè lọ. Ẹ wo Remi Tinubu tó ń fọ̀wọ́ olùṣọ́-àgùntàn. Yes o, pastor Redeemu léléyìí o, pastor Redeemu. Pé kò lè parọ́. Ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn wà? Àwọn èèyàn bí a ṣe gba Ọlọ́run gbọ́, bẹ́ẹ̀ la ṣe gba gbogbo àwọn ìránṣẹ́ ẹ̀ gbọ́. Àfi àwọn kọ̀ọ̀kan tó jẹ́ kàndánù ìrẹsì tán fọwọ́ ara wọn. Tẹ máa rí wọn pé wọ́n kàn ń fi orúkọ Ọlọ́run, wọ́n kàn fi ń ṣiṣẹ́ ẹ̀bi. Ara ẹ̀ náà ni o. Ìyàwó Tinubu wà lára wọn, Remi wà lára wọn, pastor Redeemu tó ń ordain as a pastor. Àwọn pastor ní gbogbo Redeemu ti finú konú. Wọ́n ti fi kùn lukùn. Wọ́n ti fojú kojú, wọ́n ti pe dialogue pé àwọn fẹ́ yọ ìyàwó Tinubu kúrò nínú pastor Redeemu torí kò yẹ ẹni ìránṣẹ́ Ọlọ́run tó lè máa ba ojú pastor tó máa ba orúkọ ìjọ jẹ́. Wọ́n máa sọ pé ẹ̀rí àwọn pastor náà nìyẹn. Pastor Redeemu, it's a disgrace. Torí ẹ̀ làwọn gbogbo àwọn Redeemu pé sọ pé eléyìí ni public disgrace. Ó disgrace. Kì í ṣe pé òun nìkan ara ẹ̀ nìkan ló disgrace the whole church, the whole redeem doctrine àbí redeem. Ṣé ó wà nínú doctrine ni Redeemu pé bọ́n ṣe ń pe Jésù kan tó máa pe idol? It's a disgrace. Kan tó máa pe òrìṣà. Ẹ máa pe orúkọ Jésù, ẹ tó máa pe orúkọ òrìṣà. It's a disgrace. Ìyàwó Tinubu ló fẹ́ fi àbùkù bá Redeem Church. Bẹ̀tà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí gbogbo àwọn pastor yẹn pé kó níyanjú má ba ti wọn jẹ́ o. Epo làwọn rú o. Kán tètè yọ. Wọ́n ní ká tó bá ṣẹ̀ lábẹ́ ń gé náà. Bọ́n ṣe fẹ́ yọ ìyàwó Tinubu kúrò ní Redeemu nìyẹn, Redeem pastor nìyẹn o. Kó kúkú lọ sin òrìṣà ẹ̀ tó mọ̀ sìn. Bíbélì sọ wípé ó ní a kì yóò sin Ọlọ́run pẹ̀lú mámọ́nì. Ìyàwó Tinubu ń sin Ọlọ́run pẹ̀lú mámọ́nì. Ó ń sin Ọlọ́run, ó ń sin òrìṣà. Kí ni ká ti gbọ́? Ẹ jọ̀ọ́. Ẹ̀yin èèyàn wa. In fact, ọ̀rọ̀ pọ̀. Ìyàwó Tinubu mà ti balẹ̀ jẹ́ o. Ó mà dẹ̀ ṣe o nítorí worldly material. Ẹ wo ibi tó sún rẹ̀ dé. Mélòó la fẹ́ wí, mélòó la fẹ́ sọ? Ẹ̀yin èèyàn wa. Kò sí ṣe kò sáì ṣe. Ẹ jọ̀ọ́.
Ẹ lọ bá wa wo comment, ẹ lọ bá wa fi ìtókù sí comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Kẹ bá wa share, kẹ bá wa pín, kẹ dẹ̀ bá wa yes, kẹ bá wa share, kẹ bá wa kẹ pé a pín lóríṣiríṣi. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Kẹ subscribe. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.